Ekale gbogbo ẹ má bínú lẹ́ẹ̀kan ìgbà tí mo ṣe live broadcast ó kàn já everything kàn close down network broadband everything kàn close down pátápátá so mi tẹ mọ mi mọ tí ma sọ báyìí for about 20 minutes everything was just down so I'm trying to work out what is going on. I'm trying to fix that. So ẹ jẹ́ kí n máa jẹ́ kí n mọ bó bá ṣe ń lọ. Because right now everything just pack gbogbo ẹ̀ kàn crash. A ní gbogbo ẹ̀ kàn crash pátápátá. So broadband gan tún lọ. Àmọ́ pé kí ló dé? So I don't know. Ọ̀rọ̀ yẹn ṣe bákan but anyway it's fine. A máa padà wá. Tí n bá wá lálẹ́ àjọlá or one day I'll be back soon anyway. So I'm trying to work the whole thing out. So mo kàn ní kí n fi message kékeré lẹ́ẹ̀nà so that people are aware of what is going on. Anyway, màá tún pè again. Ẹ ṣeun. Mo tọrọ gáfà lẹ́ẹ̀kan sí. Màá tún lórí nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ó dẹ̀ ṣe àwọn nǹkan ọ̀rọ̀ pàtàkì gan-an ni mo dẹ̀ fẹ́ láàyè wa. Mo rò pé àwọn kan ò fẹ́ kí a gbé ọ̀rọ̀ yẹn jáde ni but a máa gbé jáde wọ́n fẹ́ wọ́kọ̀. Aláti gbé ọ̀rọ̀ yẹn jáde. Àwọn kan ò fẹ́ kó jáde because èmi mọ̀ pé attack ni kíní yẹn. A ní broadband gbogbo ẹ̀ kàn close down. Completely shut down. Everything was shut down. I couldn't have access to internet. Nothing. That's what nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o. Màá bá yín sọ̀rọ̀ later. Odò àgbè wa o. Kò ní sí wa kò ní rẹ̀ wá. Òmìnira tẹ̀ wá lọ́wọ́. Referendum now. Ẹ jẹ́ ká ṣe iṣẹ́ ìdáàbòbò ní agbègbè wa ní gbogbo ilẹ̀ Yorùbá. Ká dáàbòbò ra wa. Àwa àti tiwa nìkan ló kù báyìí o. Ẹ jẹ́ ká sowọ́pọ̀. Ẹ ṣeun. Ó dàbọ̀.